let me ask you ká ní lọ́jọ́ ọjọ́ náà tálàfin wà níkàlẹ̀ òní ń bẹ níkàlẹ̀ tó lè máa sọ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí. ó túmọ̀ sí pé Aláàfin onígbógi àjò lọ́wọ́ àjà sí. àwọn ọ̀gbàrùgbà àwọn ọ̀gbọ̀n èyí tí ní ìta ẹgbẹ̀rún ọdún kan bí Ọ̀yọ́ náà ò tí ì ṣe ní ìta ẹgbẹ̀rún ọdún kan lọ́jọ́ Aláàfin mo sọ lọ́jọ́ mùkóró ojú ẹgbẹ̀rún ọdún kan lọ bí Ọ̀yọ́ Aláàfin ò ṣe tí ì ní ìta ẹgbẹ̀rún ọdún kan bẹ́ẹ̀ náà ni àwọn ìbàrùbá ò tí ì ṣe ní ìta ẹgbẹ̀rún ọdún kan a sì tún wá sọ bàtà nílé Ifẹ̀ tá a wà yìí tí Ọọ̀ni ìrìsà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá ẹni ìtàn tó jẹ Aláàfin lé lórí ìtàn ẹgbẹ̀rún ọdún márùn-ún àbọ̀ 5,500 years ti kọjá lórí rẹ̀. àwọn ìbàrùbá Bọ̀gú wọn ò tí ì ní ìta ẹgbẹ̀rún ọdún kan àwọn wo ní ń pìtàn fún ọ àwọn ò ní sọ̀tàn fún ọ. ìrìn àjò Ọ̀yọ́ òótọ́ nǹkan téèyàn máa ń pọ́n lápapọ̀ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí. ńgbà tó fẹ́ bá yí Ọ̀yọ́ jẹ́ tán ọ̀wá ní páàtì Ọ̀yọ́ sì là ń pè ní Yorùbá o that is àwa tó kù kọ́ wo bó ṣe náà kí wọn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwó. ìjà àárín àwọn òǹpìtàn méjì ìyẹn láàrin Laji Abass àti Awikoko kọ́lọ́rọ̀ gbọ́ ọ̀rọ̀ yìí fàǹfà bẹ́ẹ̀ bá gbàgbé ó ti tó bí oṣù mélòó kan tàbí ọdún díẹ̀ sẹ́yìn tí Laji Abass àti Awikoko ti ń fa ọ̀rọ̀ hùn nínú ìtàn èyí tí Laji Abass máa ń sọ níṣẹ́ ló ń ṣègbè fún Aláàfin tọ̀yọ́ wọn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà kan òun náà ló ti ń sọ ìtàn rẹ̀ tako Aláàfin tọ̀yọ́ nínú èyí tó ti sọ wípé Ilé Ifẹ̀ òun náà ni gbogbo wa ti ṣẹ̀ wá ṣùgbọ́n láìpẹ́ yìí òun náà ló yí kinní ọ̀hún bírì tó ń sọ wípé gbogbo apátápátá òun náà la ṣẹ̀ láti Ọ̀yọ́ ìbéèrè t'Awikoko wá ń bi Laji Abass òun náà ni pé níbo ni Ọ̀yọ́ ti ṣẹ̀ wá nínú ọ̀rọ̀ tí Laji Abass wá sọ òun náà ló wá sọ wípé ńgbà tí wọ́n ti dá Ọ̀yọ́ sílẹ̀ kò tí ì lo ẹgbẹ̀rún ọdún ọ̀wá ni ṣùgbọ́n o nígbà tí wọ́n ti dá Ilé Ifẹ̀ sílẹ̀ ó ti lo ẹgbẹ̀rún ọdún márùn-ún lókè èèpẹ̀ yìí ohun t'Awikoko wá ń bi Laji Abass léèrè náà ni wípé ṣé ìlú Ọ̀yọ́ la fẹ́ pè lágbà ni àbí Ilé Ifẹ̀ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ nínú èyí tí Awikoko sọ nínú ètò rẹ̀ bàbá wa jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá wọ́n fi àǹfọ̀nrán ọ̀hún hàn wá níbi tí Laji Abass ti sọ̀rọ̀ àti níbi tí Laji Abass ti pa àwọn ìtàn kan tó ti gbé kinní ọ̀hún gbági gẹ́gẹ́ bí Awikoko ṣe sọ nú ọ̀rọ̀ rẹ̀ bàbá wa jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́jọ́lólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ̀wá mọ́ gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìjọ́ máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já ṣe ẹ o ìtàn tí Laji pa nínú èyí tí Awikoko sọ kó ti purọ́ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já ṣe ẹ. nǹkan tó sọ o ó sáwà nù fídíò tí mo play ó ní àní Ilé Ifẹ̀ tá a wà yìí tí Ọọ̀ni ìrìsà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá ẹni ìtàn tọ́jà Aláàfin lé lórí tọ́jà Ọọ̀ni lé lórí tọ́jà Ọọ̀ni lé lórí ló fẹ́ sọ tọ́jà Ọọ̀ni lé lórí ìtàn ẹgbẹ̀rún ọdún márùn-ún àbọ̀ 5,500 years ti kọjá lórí ẹ̀ kí ló dé tó tún wá sọ pé Ọ̀yọ́ ló nílẹ̀ ìwọ gangan gbà wípé ìtàn 5,500 years ti kọjá lórí Ilé Ifẹ̀ then Ọ̀yọ́ how many years ni wá ìtọ́ wa tó ń sọ wípé Ọ̀yọ́ ló ní gbá Ọ̀yọ́ ló ní ìyàwó Ọ̀yọ́ ló ní kòkó bàbá sásùn Ọ̀yọ́ ló aládé Ọ̀yọ́ ló ní kẹ́nìkan Ọ̀yọ́ ló lórí aládé Aláàfin ló lórí ọba ta ni tísà tó kọ́ léèwé àwọn onípè ọ̀sìn kọ̀ọ̀kan tí wọ́n sọ̀tàn fún ọ irú ìtàn wo wọ́n sọ fún ọ ṣé wọn náà will make you see discretion ni. àwọn ọ̀rọ̀ tó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lélẹ̀ o ńláyé mú jáde padà fún ọ yìí o tọrọ ẹnu rẹ wá rẹwà tó wuyì référéfé nísìnyí wọn wá ń pé kò sónítàn bíi tiẹ̀ máa sọ nsọ káwọ ibi tó sọ dé níbi tó ti bẹ̀rẹ̀ pápápá ó ní àwọn Bàrùbá Bọ̀gú ò tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan àwọn Bàrùbá Bọ̀gú wọn ò tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan àwọn wo ní ń pìtàn fún ọ àwọn wo ní ń sọ̀tàn fún ọ because Bọ̀gú ti wá níbi tí ọ̀dà náà ń jọ́wọ́ ní Bọ̀gú dé àwọn tó ń pè ní Bọ̀gú torí pé wọ́n ti fi ogun lé Ọ̀yọ́ kú omi tí Ọ̀yọ́ wà ó gbádùn mi wọ́n ti ṣe kíni wọ́n ti fi ogun lé Ọ̀yọ́ kú níbẹ̀ ní 15th century ntọ́ bá mú Bọ̀gú fi wà as at that time ńgbà tí àwọn Nupe tí wọ́n tú Ọ̀yọ́ léka t'Aláàfin onígbógi fi gbà tó fi mórí lé Bọ̀gú tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti ṣàtìpó àwọn wọn gbà á lálejò bẹ́ẹ̀
ìrìn àjò Ọ̀yọ́ kò tó nǹkan téèyàn máa ń pọ́n lápapọ̀. Ọ̀yọ́ ni mí. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Mo ní pé ẹ̀yin tẹ́ ẹ lérò pé tẹ́ ẹ sọra yín di àáyá, tẹ́ ẹ lérò pé ẹ fẹ́ tójú ọmọ yín ṣe, ẹ fẹ́ tójú Ọ̀yọ́ ṣe, ẹ fẹ́ pákéjì Ọ̀yọ́ kẹ́ pìrìsẹ́ǹtì Ọ̀yọ́ fún wa dáadáa, ẹ ń dáméjì Ọ̀yọ́ ni. Because n tí ọmọ padà jáde ń bẹ̀, oníwádìí nìwọ, oníwádìí lèmi, oníwádìí lọ́pọ̀lọpọ̀ èèyàn. Àmì àti ẹnìkan kọ́ là ń wádìí, àwọn èèyàn kan tó lè wádìí jù wá lọ, àwọn èèyàn kan wádìí jù wá lọ, àwọn èèyàn kan rí fín ìdí kókò jù wá lọ. Làwa gbé tá à ń gbin, kí la rù tá lọ́rùn wọ̀ wá, tá à rẹ ni sọ wá. Wáyé tó máa nígbàgbọ́ pé wọ́n nìkan ló mọ nǹkan kan ṣe tàbí ló máa ń sọ tàbí ló ní authentic lọ́wọ́. Authentic pọ̀ lọ́wọ́ àwọn èèyàn, wọn ráàyè mú jáde ni. Àbí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi mú jáde ò tí ì ṣẹlẹ̀ ńláyé kálukú wa mú jáde. Aláàfin Onígbógi 15th century ó sá lọ Bọ̀gú. Ó dẹ̀ ní Bọ̀gú ò ní tàn 1000 years. Ǹjọ́ òwò wa ni wọ́n dé débi tí Aláàfin kan máa mọ̀ pé Bọ̀gú kan bẹ́ẹ̀ kan tó fi sá lọ bẹ̀. Because as far as I'm concerned, ó ní bí Ọ̀yọ́ ńgbà tó fẹ́ parí ẹ̀, ó ní bí Ọ̀yọ́ náà ò ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan. Ọlọ́yọ̀ Aláàfin ni o, kì í sọ̀yọ́ Àjàká o, kì í sọ̀yọ́ Ọ̀rọ̀ o, ìyẹn ti lé lẹ́gbẹ̀rún ọdún kan o. Lẹ́yìn Aláàfin Onígbógi tó sá lọ Bọ̀gú torí ogun ńlá Aláàfin ò fẹ́ràn jẹ. Ó túmọ̀ sí pé Aláàfin Onígbógi àjò ló wàjà sí. Nínú ilé títú ńlò fẹ́ràn tìjọba. Òun náà ò lè dúró lọ́yọ̀ lé. Ojú ọ̀nà ló ti jọba ló mórí légbò. Kò láǹfààní àti káwọn èèyàn dégbò. Ọ̀rọ̀ǹpọ̀tọ́ jọba. Lẹ́yìn Ọ̀rọ̀ǹpọ̀tọ́ l'Ajíbóyèdé jọba. Lẹ́yìn Ajíbóyèdé, Aláàfin Ẹ̀gúngún-Ojú jẹ. Ó fẹ́ràn Ọ̀rọ̀ǹpọ̀tọ́, Ajíbóyèdé, Ẹ̀gúngún-Ojú. Ìgbòho ní ojú olórí tí wọ́n wà. Tẹ̀lábípa ló kó Ọ̀yọ́. Ayé Tẹ̀lábípa ńlá gbọ́ nípa Ọ̀yọ́ ọ̀rọ̀ tí wọ́n ń tẹnu mọ́. Torí Tẹ̀lábípa ló fẹ́ kó Ọ̀yọ́ padà wá sí Ọ̀yọ́ ilé ńlọ́rọ̀ àwọn èèyàn lọ. Wọ́n gbé kábíyèsí àwọn ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ o. Ọba tó fi ogun tú ọ̀rọ̀ Tẹ̀lábípa náà ń pè bẹ́ẹ̀. Àwọn èèyàn sọ pé ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ o, àwọn ọ̀rọ̀ ti gba gbogbo inú ìlú kan o, ló fi dìde wá ogun wá lé àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ kú. Àwọn èèyàn náà ń pè lọ́rọ̀. So now ọ̀wá ní bí Ọ̀yọ́ náà ò ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan, ibi tó ti náà kí Ọ̀yọ́ nìyẹn o. Ibi tó ti bá yé Ọ̀yọ́ jẹ́ táyé tí Ọ̀yọ́ rò pé òun táyé àwọn ṣe, ibi tí mo ti pè ọ́ ní àáyánu. Ó fẹ́ pákéjì Ọ̀yọ́, ó fẹ́ tójú Ọ̀yọ́ sí bọ́ tó ti bá yé wọn jẹ́ sẹ́yìn. Ìyẹn 20 ọdún lòun wá ń gbóná fẹlifẹli lọ́wọ́ ẹ̀. Òkú tó wá sin ńlẹ̀sẹ̀ rẹ̀ wá yọ ọ̀tá fún ọ̀padà yìí. Now ńgbà tó fẹ́ bá yé Ọ̀yọ́ jẹ́ tán, ó wá ní páàtì Ọ̀yọ́ sì là ń pè ní Yorùbá o. That is àwa tó kù kọ́ páàtì Ọ̀yọ́ ńlá ń sì là ń pè ní Yorùbá o. Wo bó ṣe náà kí wọn. Ó ti sòótọ́ ọ̀rọ̀ ń pa wọn, irọ́ ló wá ń pa nísìn. Ó ti sọ bọ́n ṣe jẹ́ tẹ́lẹ̀, ẹ̀rù ń bọ̀ ó nísìn ò lè sọ. Aláàfin bẹ́ẹ̀ ń jókòó sọ́sọ bẹ́ẹ̀ ṣé ó lè sọ pé ìtàn yóò tí ì tó ti Ilé Ifẹ̀ lójú Aláàfin. Ọ̀dà ń ṣe bí ẹni pé ó kú ló jẹ́ ń tù. Yóò dàtà àwọn èèyàn kan máa rá àwọn tó kù gẹ́gẹ́ bí aláṣejù. They play my fan. Ọ̀rẹ́ mi ò pìtàn. Ẹ ń bá mọ nǹkan tọ́jú kọ́ran tiẹ̀ ń tọ́ mọ̀ wá. Àwọn èèyàn kan mọ bá a ṣe ń wá nǹkan jáde. Èmi gángan ò ráàyè láti máa tún nǹkan tẹ́nìkan ṣe. Ṣùgbọ́n nígbà táwọn kan ti ràn wá lọ́wọ́ tán ti bá wa wá ta. Èèyàn rẹ́ ní ìrànni lẹ́rù ká tó pọ́rùn wọ ni. Kágbá ní ìkágbá lọ́nà bàtà fi dún. Àtàwọn tó wá jáde àtàwọn tá a sọ ń parẹ́. Ìdàgbàsókè ilẹ̀ káàró òjìrè lájọ ń wá. Láti jẹ́ kí ẹni tó rò pé òun gbọ́n kó mọ̀ pé òun gangan lórí àwọn òmùgọ̀. Because anybody tó bá ti gbọ́n tó rò pé ẹnìkan ọ̀gbọ́n mọ́, olórí àwọn òmùgọ̀ ni ẹ̀rín ọ̀yà tó tó dé lóò èbó gbogbo ẹni ó káwọ́ lérí ẹkún wọn sùn. Ọ̀rọ̀ òpìtàn Ìbàdàn tẹ́ bá wo dáadáa àwọn èèyàn kan lè mọ̀ pé aláṣejù bí Awikoko ò sí. Ìmáwọn tó jọjọ ọgbọ́n sọ wípé ọmọkùnrin náà bí ọ̀bárí kò ní wí torí pé bájọ́ ọ̀bárí kò ní dédé gbó. Now n táwọn èèyàn wọ̀nyí sọ ń là ń fèsì sí. Kò sí lè tọ́jẹ́ pé mi mọ bẹ̀rẹ̀ ń bẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ là ń rí àti sí. Ọ̀rọ̀ tó ń sọ la fẹ́ sọ ń pa rẹ̀. Torí pé àwọn ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn táyé ti tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ńlọ wá bẹ̀rẹ̀ sí ní yí fún rẹ̀ torí pé ó fẹ́ jogún kógún. Kò wá ṣe nǹkan míì ju kó máa pìtàn kítàn lọ. Làwa ni bọ́mọdé bá gbọ́ngbọ́n kíkú lẹ́rùn. Àyè wà ní padò
tòjò tẹ ẹrùn ilé alákàn yìí gbẹ níbi wọn ò sí ń bẹ ń padò òkúta ńlẹ̀ Ìbàdàn tó nígbàgbọ́ pé kò sẹ́ni tó tún mọ̀ tàn mọ́ yàtọ̀ sóhun ẹ bá ń pè é pé kọ́ káàbọ̀ ògòdò ẹ̀sìn olùlọ́talé lórí mú ògòdó lòun ọ̀bọ̀ ọjà kò ní ọ̀sáàyè góńgóri imú rẹ̀ ń kọ́ ní tá àbálẹ̀ dámú ṣe láyàgò lọ́nà fún òun ló ní kọ́ máa sọ̀kò ọ̀rọ̀ bí bá ń ṣètò àwọn kan máa wá fún sympathy wọn ní Awikoko lọ́pọ̀ jù àwọn èèyàn kan ni wọ́n ń sọ̀rọ̀ sí àwọn èèyàn kan náà ń ṣe kinní kan lórí eléyìí tó délẹ̀ yìí kálukú ti ráṣe ju kálukú kí ló sọ mo fẹ́ kẹ́ mú kàlẹ́ tó kẹ́ mú tọmọ kẹ́ mú Tàìkú ti ṣe baálé ọ̀rọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí ni yóò lè jẹ́ atọ́nà síbi tá à ń lọ yóò lè jẹ́ point kò ní ní àmì fàágùn ànígbàsíkò ara wa ẹ jẹ́ kọ́kọ́ wo fídíò yìí náà God bless you. àwọn bàrùbá àwọn bọ̀wọ̀ èyí tí ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan bí Ọ̀yọ́ náà ò tí ì ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan lọ́jọ́ Aláàfin mo sọ mi ò sọ lọ́yọ́ mùkóró ojú ẹgbẹ̀rún ọdún kan lọ bí Ọ̀yọ́ Aláàfin ò ṣe tí ì ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan bẹ́ẹ̀ náà ni àwọn ìbàrùbá ò tí ì ṣe ní ìtàn ẹgbẹ̀rún ọdún kan a sì tún wá sọ bàbá nílé Ifẹ̀ tá a wà yìí tí Ọọ̀ni rìsà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá ẹni ìtàn tó jẹ Aláàfin lé lórí ìtàn ẹgbẹ̀rún ọdún 5,500 years ti kọjá lórí rẹ̀. Ọ̀yọ́ sì ní páàtì Ọ̀yọ́ là ń pè ní Yorùbá páàtì Ìjẹ̀ṣà náà wà ìtàn ẹgbẹ̀rún ọdún 2 mẹ́ta ti kọjá lórí àwọn ìran Ìjẹ̀ṣà ọ̀tọ̀ nígbà tí ọwọ́ Òbòkún bàbá wá ọ̀tọ̀ ni o. now mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n sáré tọrọ ìṣẹ́jú méjì tí n bá padà dé màá tẹ̀síwájú ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikoko n tó dùn ní àmọ́ pọ̀ lọ́la ẹni sókí náà ni màá sọ ẹ káàbọ̀ padà now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa sọ ó ní àní Ilé Ifẹ̀ tá a wà yìí tí Ọọ̀ni rìsà Ògúnwùsì Adéyẹyè Ọ̀jájá ẹni ìtàn tọ́jọ́ nílé lórí ìtẹ́ ẹgbẹ̀rún ọdún 5,500 5,500 years ó ti kọjá lórí ẹ̀ eléyìí ti fi hàn wípé Ilé Ifẹ̀ ní àmúlẹ̀ káàrọ̀ òjìrè bí Ilé Ifẹ̀ lórí ìrùn wa kò sí bí ọmọ kan ó ṣe gàǹgà tí ó gòǹgò tó tí ó sọ pé òun ju bàbá òun lọ ọ̀wá ní páàtì Ọ̀yọ́ sì là ń pè ní Yorùbá ó ti túmọ̀ sí pé gbogbo akọ́ni Yorùbá páàtì Ọ̀yọ́ là ń pè ní Yorùbá ọdẹ láwa tó kù ń pa àlọ́ ni mẹ́wàá ń tà sọ náà ló ti sọ ìwọ gan ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn òwò tó ṣe àwọn èèyàn tó wo náà mú jáde yìí mi ò ń wo ètò elétò mi ò ṣe kíni mi wo program rárá mi ní time mi ti ráyè sílẹ̀ tó wà lọ́wọ́ tèmi gan tán ní pé màá wu tẹlómi ṣùgbọ́n lágbájá sọ báyìí ńlá fi padà ń rí àt ẹ̀yin náà wo ní tí lágbájá sọ ẹ̀yin náà gbọ́ nǹkan tí lágbájá sọ tẹ́lẹ̀ ẹ wá gbọ́n tó wá ń sọ ní ìsìn ló bí gbogbo àwọn nǹkan tá à ń ṣe ìwọ gangan ti nọ́ọ̀kì Ọ̀yọ́ mo ti já mọ̀ wípé di bàbá lọmọ boko tó bẹ́ pọ̀n pé àdúgbò onídàgbà títí kọ́ máa fọwọ́ gbáyà pé òun ju bàbá òun lọ. so wá ní páàtì Ìjẹ̀ṣà náà wà ìtẹ́ ẹgbẹ̀rún ọdún 2 mẹ́ta ó ti kọjá lórí ẹ̀ ìtẹ́ ẹgbẹ̀rún ọdún 2 mẹ́ta ó ti kọjá lórí Ìjẹ̀ṣà ti wà síwájú Ọ̀yọ́ àbí bẹ́ẹ̀ kọ́ now wá ní ọ̀tọ̀ nígbà tí ọwá Òbòkún ṣẹ̀ṣẹ̀ wá tó ṣe kíni tó lọ wá omi òkun wá àmọ́ tẹ́ fẹ́ fi ṣe establish eléyìí o àrọ́bàtàn táwa gbọ́ ni pé kí wọ́n tó kú nífẹ̀ẹ́ ni ló ti wó omi òkun lọ táwọn ẹgbẹ́ ti kú lé kó tó di pé òun dé ntọ́fà tó dùdú àfi fún nídàṣẹ́gun tó ìfẹ́ bẹ́ orí bàbẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikoko nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu ọ̀rẹ́ wa Òpìtàn lọ́jọ́ ayẹyẹ rẹ̀ ó praise Aláàfin ọ̀nàkì Ọọ̀ni ó lámọ́fàfà ni màá fi ṣe o màá play fídíò ẹ̀ tá a bá wo fídíò yẹn màá wá pick point kọ̀ọ̀kan jáde ńbẹ̀ n bá ti sọ point ni mo ṣe analysis mi punchline káde kúrò lórí ẹ̀ God bless you ẹ já wo fídíò ọ̀rọ̀ tó sọ ẹ mọ̀ pé n tó fi ṣe program ọ̀pọ̀ gan ọ̀tàwọn ọ̀rọ̀ yẹn bó ṣe nítumọ̀ sáwa sí tàbí bó ṣe gba attention sí ìlà máa kó tẹ̀ lẹ́tà máa wá béèrè bóyá torí ìjà Ọọ̀ni àti Aláàfin n ló ṣe ṣayẹyẹ
bóyá supremacy láti fẹsẹ̀ múlẹ̀ ló lè ṣayẹyẹ because láti máa sọ pé láti bìkan débìkan Aláàfin ló ní tó sì wá jẹ́ pé wọn náà ló tún yìnbọn mọ́ rẹ lẹ́sẹ̀ ń bò mí gbogbo ẹ̀ ni màá ṣe God bless you ẹ já ẹ fún mi ìṣẹ́jú méje ẹ̀já wo fídíò yìí God bless you. ẹ já máa fọkàndé o torí wípé màá sì draw máàpù yẹn á gbé jáde láti Ẹdẹ ló wá fi lọ dé Ọ̀fà ní Kwara ló wá fi lọ dé Jẹ̀bà odò Jẹ̀bà ẹ rí i pé Jẹ̀bà rèé Ọ̀yọ́ ilé tá a tún pè ní Ọ̀yọ́ ọ̀rọ̀ tá a pè lọ́yọ̀ àjàkà ẹgbẹ́ kan náà ni ló wá gbà bẹ́ẹ̀ lọ dé Àjàṣẹ́ àwọn pópó tó fi wá lọ wọ Àjàṣẹ́ ní Kútọ́nù sábẹ́ pópó tó fi lọ wọ Àjàṣẹ́ ní Kútọ́nù tá a pè ní Port Novo lónìí Aláàfin Ọ̀yọ́ lónìí o ó wá padà bẹ́ẹ̀ kò tí ì sùn ọwọ́ Tógò ó wá padà bẹ́ẹ̀ tó fi wá dé ibi tá à ń pè ní Yewa lónìí Ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́ ẹ lè pè wọ́n ní Ẹ̀gbálúwẹ̀ ẹ lè pè wọ́n ní Ẹ̀gbádò ẹ sì lè pè wọ́n ní Yewa ọdún mẹ́ta ni Aláàfin Ọ̀yọ́ máa ń yan olú fún wọn nílùú Ìlaró ìjà náà ń bẹ́ẹ̀ o wọn ò jiyàn o ìtàn bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ lónìí o ó wá padà bẹ́ẹ̀ lọ́wọ́ akọ́rọ̀sì wá fẹnu sọ odò ọ̀nà padà tẹ́ ẹ̀ bá sí kówópo Òkè Ògùn Ìṣẹ́yìn Ṣakí Tẹ̀dé Ìgbòho lọ́dọ̀ àwọn bàbá wọn olóníbodè àti kówó gbẹ̀ sínú o àti kówó gbolẹ̀ Ìbàràpá sínú o Ìbàràpá méjèèje àti kó sínú o ṣé irọ́ la pa ṣé irọ́ la. àtẹwọ́ ìdán. ìdí wọn ìtẹ́ ń torí ẹ̀ àfi eléyìí àfi rí ọba kankan fín ìtàn ní tẹ́rì rẹ̀ ń bẹ ṣùgbọ́n torí àwọn ọmọ wa tí wọn ò mọ̀ tàn náà la fi ń sọ. bàbá wa ikú bàbá yèyé àti bàbá wa onírìṣà kò síjà láàrin wọn nọ́mbà àwọn ń bẹ lọ́wọ́ ara kí n tèmi kí n tiẹ̀. ẹmbásì ní òun gbọ́ ìtàn kan o tí Lájí Abass wa ń bú ọba kan bíbí rẹ̀ ò ṣe é fowó rà wọ́n bí mi níbi tí wọ́n ti ń bí yàn wọ́n sì tún wá tọ́ mi níbi tí wọ́n ti ń tọ́ yàn débi pé láyé àfẹ́ tó bá jẹ́ ọmọ àlè Ìbàdàn ní ọ̀wá ló ń bọ̀ wọ́n máa ń sọ pé kò sí ìlú kékeré kò sí ìlú ńlá èèyàn bẹ̀ ni àwọn ìlú wa kan bẹ ní Ọ̀ṣun state ìlú Awo tí mọ́tò bá gbé yín kọjá ní Awo ẹ máa wò pé Awo bẹ́ẹ̀ ni ìtẹ́ ẹgbẹ̀rún ọdún kan bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni Ara ìtẹ́ ẹgbẹ̀rún ọdún bẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá pẹ́ tó abẹ́ bàbá wa ikú bàbá yèyé wọn wà. kábíyèsí o. ẹ káàbọ̀ padà mo nígbà wọ́pẹ́ gbọ́ nǹkan tó sọ pápápá láì wéṣì àkókò yín ó ní màá dúró máàpù yẹn àá gbé jáde ẹjọ́ gbé máàpù yẹn jáde máàpù tí yóò sọ wípé Aláàfin ló ṣe ń control Ìbàdàn máàpù tí yóò sọ wípé Aláàfin ló ṣe ń control Ṣẹ́yìn ló ṣe ń control Ṣakí ló ṣe ń control Ọ̀fà ló ṣe ń control Ẹdẹ ẹjọ́ bá gbé máàpù yẹn jáde and again kí ni reason tó fi ń ran gun tí ń ran san orí tí ń sọ̀rọ̀ ibi tí Aláàfin ni ibi tálàfin ni ibi tálàfin ni because àwọn gangan bẹ tó jẹ́ pé kò dìyàn láyé àtijọ́ à ń sọ̀rọ̀ nípa present òun sọ̀rọ̀ nípa kíní kan 1000 years ago kò sẹ́ni tó dispute yẹ ibi tó wù kí Ọ̀yọ́ ti jagun dé tàbí kan ti gbà sákọ́lẹ̀ dé tàbí kan ti rìnrìn àrè dé tàbí kan ti lù wọ́n jìbìtì dé tàbí kan ti kó gbé sùnmọ̀mí lọ bá wọn tán ti jíyàn gbé tán ti tàyàn lẹ́rú níbi yóò wù ká sọ pé wọ́n ṣe dé eléyìí ọkàn wa mọ́ ẹ̀rà yẹn ti lọ ẹ̀rà tuntun ti ń bẹ nísìnyí là ń sọ adẹ̀fẹ́ kó draw map yẹn kó wá sọ bí tọ́mọ ti ju bàbá ẹ̀ lọ tọ́mọ kó yìnbọn mọ́ rẹ lẹ́sẹ̀ mọ́ ń bọ̀ òun ní láti Ẹdẹ dé Ọ̀fà dé Jẹ̀bà dé Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ọ̀rọ̀ dé Àjàṣẹ́ point of correction mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé Ọ̀yọ́ ilé náà ń pè lọ́yọ́ ọ̀rọ̀ the same Ọ̀yọ́ náà ni ìgbà tó gun Nupe tó lé Ọ̀yọ́ lọ sí Ìgbòho tọ́ba tó wà lórí oyè nígbòho rán àwọn èèyàn wá kí wọ́n lọ wò bóyá àwọn ọ̀tá àwọn ti kú nílé náà rí àwọn táwọn yẹn náà háyà síbẹ̀ kọ́yọ́ mọ́ bá padà wá àwọn bí abuké bí arọ nǹkan kan kéékèèké tán kunjú kunu làwọn yẹn ń dẹ́rù bà wọ́n bí ọ̀rọ̀ ọgi làwọn tó fi wá fi padà sí Ìgbòho pé àwọn ọ̀rọ̀ ní ń gbé bẹ́ẹ̀ o now wá ní dé Àjàṣẹ́ pópó sábẹ́ Àjàṣẹ́ Kútọ́nù Aláàfin Ọ̀yọ́ ló ní o sálàfin Ọ̀yọ́ fẹ́ wọ Kútọ́nù nísìn wọn ò ní yẹ mọ́tò ẹ̀ wò sálàfin Ọ̀yọ́ yọ pàṣẹ fún Talon lónìí yọ pàṣẹ fáwọn asòfin bẹ̀ yọ pàṣẹ fáwọn ọba bẹ̀ gbèsè mọ̀ pé lẹ́ẹ̀bí o èmi mo ní o ìjọ wò lálàfin ní Kútọ́nù Ọ̀yọ́ jagun pẹ̀lú Dàọ̀mì sẹ́ẹ̀tì wá gbọ́nù tán Kútọ́nù tán sọ pé Aláàfin ló tẹ̀bẹ̀ dóni because gbogbo àwọn àwíjàre àwíyànnu yóò yé mi sọ ti wà nù tán ilẹ̀ Kútọ́nù rí pé Aláàfin ló tẹ Kútọ́nù dó ntọ́ sátẹ̀ ni pé Aláàfin jagun pẹ̀lú Dàọ̀mì ìgbà táwọn Dàọ̀mì fẹ́ pa ọmọ ogun Ọ̀yọ́ tán ńlọkọ lẹ́tà sáwọn èèbó ẹgbàá mi àwọn kìnìún ọ̀pá mi tán o à ń bọ̀ nbẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè fẹ́ ká tú tá a máa padà tú lé lórí ọ̀wá ní ó wá padà bẹ́ẹ̀ ó wá kírọ̀sì fi ẹnu sọ odò ọ̀nà padà níbo lodò ọ̀nà wà Ìbàdàn náà
so Aláàfin náà ló ní Ìbàdàn báyìí ìsókè dé gbogbo Òkè Ògùn Ìṣẹ́yìn Ṣakí Tèdè Ìgbòho lọ́dọ̀ àwọn bàbá wọ̀nù oníbodè Ìgbòho yẹn ló máa ń mi sọ̀tàn Ìgbòho ọba mẹ́ta ní bẹ́ńgbò á sọ ilé tó jójúlówó ọba àwọn gangan tó jójúlówó ọmọ tó jójúlówó ọba Ìgbòho because ọ̀nà oníbodè ní tí wọ́n ń pè lóníbodè ẹ̀sọ́ ni. so pẹ̀lú ògo Ọlọ́run á sọ̀tàn Ìgbòho mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ bọ̀ mo ń wo wípé ẹ má jẹ́ kí n bá wọn dá sí ṣùgbọ́n lérí eléyìí tó sọ yìí àá sọ torí onígbàgbọ́ pé wọ́n lọ mọ̀ tán ọ̀làwà tó kù ń pa àlọ́ já pa àlọ́ káwọ́ bóyá òótọ́ ni àbí irọ́ ni torí gbogbo ń tọrọ mọ́ gbòó ń bẹ lọ́wọ́ mi pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. so wá ní Tèdè Ìgbòho lọ́dọ̀ àwọn bàbá wọn oníbodè àti kó gbogbo ẹ̀ sínú o àti kó gbogbo Ìbàràpá sínú o ẹ̀yin mélòó lẹ kó onú kí lẹ kó onú sẹ́yìn náà lẹ́ ń tukọ̀ Ìbàràpá nìsín àbí nígbà yẹn ẹ̀yin mélòó ṣé Ìbàdàn ni ọ ní àbọ̀yọ́ kí ni interest ẹ pẹ̀lú Ọ̀yọ́ tó fi jẹ́ pé gbogbo ètò tiẹ̀ Ọ̀yọ́ ló dálé lórí. so Ìbàràpá méjèèjì àti kó sínú o ṣe irọ́ la pa lórí pé kíni Ọ̀yọ́ ọ̀gbà náà àbọ̀yọ́ sin Ọ̀yọ́ ọ̀gbà náà àbọ̀yọ́ sin ọ̀wá ní àfi eléyìí àfi rí ọba kankan fí o ìtàn ni tí ẹ̀rí ń bẹ tí ẹ̀rí rẹ̀ ń bẹ broda gbogbo àwọn kàrámọ̀ ẹ̀rí ń bẹ kò sẹ́rí tí ń bẹ jù ìwé lọ ìwé lọ tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ ìwé àbí àwọn ìwé Samuel Johnson tẹ́ẹ̀ka nǹkan gbogbo àná lánìí lọ́wọ́ àrí fọ́ọ̀tì ń bẹ létà la kà sí fọ́ọ̀tì mọ́ ńgbà tá a padà discover wípé ìwọ̀nba ìlú ni wọ́n ń pè ní ilẹ̀ Yorùbá nígbà náà káwọn ìlú tó kó kan tó adopt ẹ̀ torí èdè so gbogbo ẹ̀rí ń bẹ ó máa sọ bí ẹni pọ̀ wà ń bẹ ńgbà tán dáwọn ìlú yẹn lẹ̀ ó máa sọ bí ẹni pọ̀ wà ń bẹ ńgbà táwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó máa bá ṣe ń sọ̀tàn bẹ́ẹ̀ yẹn ṣe ń sọ̀tàn ni pé àrọ́bá tá a gbọ́ tá a bá ń ṣe ká máa sọ confidently bí ẹni pa wà ń bẹ we were not there tó o bá sọ tiẹ̀ gbà bí ẹlòmíì lè sọ tiẹ̀ gbà bí kẹjọ arrive like in the same place ìwọ lè máa sọ wípé bẹ́ẹ̀ yẹn kọ́ at the same time ibì kan náà lẹ́jọ́ parí sí tàbí kẹjọ rí lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ kò jẹ́ ẹ mọ̀ yí ọmọ tọ̀ ogún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá so rí apá ilẹ̀ gbogbo apá tó ga sókè ń kó lẹ̀ wá ní ó wá padà bẹ́ẹ̀ kò tí ì sùn ọwọ́ Tógò padà sí Yewa ọdún mẹ́ta l'Aláàfin Ọ̀yọ́ yan Olú fún wọn ní Ìlaró s'Aláàfin ní yàn fún wọn ní ìsìn s'Aláàfin ló yàn fún wọn ní ìsìn ok padà sí Yewa ọdún mẹ́ta l'Aláàfin yan Olú fún wọn ní Ìlaró ìtàn ń bẹ níbẹ̀ Aláàfin Ọ̀yọ́ ló ní o Aláàfin Ọ̀yọ́ ti Ọ̀yọ́ kúrò yọ lọ ní Ìlaró tó wà nípínlẹ̀ Ògùn fẹ̀ntì ọmọ Ìlaró àkọ́kọ́ dábẹ́kúta o ayé àsọ́nà Ṣàngó tá a bá dé pápá ayà lọ́wọ́ ọ̀tún a sì lè gba torí wọlé a lè gba bòmíì náà wọlé ká tó ẹ̀sẹ̀ máa lọ Ìlaró a lè gba Gbógìlà wọlé a lè gba Bèṣe wọlé a lè gbowó de Yewa lọ́hùn wọlé owó de Díròkò máa bọ̀ ní Ìlaró kéèyàn sọ p'Aláàfin ló ní o s'Aláàfin ló sì ní lónìí ká sọ p'Aláàfin ní lọ́dún náà lọ́hùn láyé Ọ̀yọ́ létí sọ̀yọ́ Àtìbà s'Aláàfin ló tún wá dé nìsín. wá ní bàbá wọn Ọọ̀ni àti bàbá wọn Aláàfin wọn bára wọn já o nọ́mbà wọn ń bẹ lọ́wọ́ ara wọn kí ni tèmi kí ni tiẹ̀ làwọ̀ ọmọ tèmi gbogbo ayé ti rí èkó dóró ọ̀rọ̀ lọ́mọ yìí sọ o ń ṣe wa lójú ó ṣe wa létí ó ṣe wa níyè lórí ọ̀rọ̀ supremacy battle gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ náà já mọ́ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tó lọ sógun tó délé tó ní mọ̀mọ́ pààyàn mẹ́fà wọn nírọ̀ ni ó bá bẹ́ẹ̀ kùlé ó tẹ̀ mọ̀dìẹ̀ mẹ́fà pa pọ́n ó fà kàṣọ ẹ̀kọ́ mẹ́fà ó fi jọ ọ̀lẹ̀ mẹ́fà ó ní bójú òtún tógun sójú òtún tó tilé kápẹ́rọ́ ní ilé ìta ń patẹ́ tẹ́lẹ̀ wá ìtọ́ ò ní jẹ tó fìyàn jọ kan lọ́mọ tó jẹ́ pọ̀ kan lọ́mọ lẹ́yìn náà rí jẹ wá ìtì bàbá yín ọ̀mọ̀ náà fẹ̀ tí ọ̀wá sí lè fẹ̀ tó lọ sọ́dọ̀ àwọn ìlú mi bó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ kí n bàbá yín wá ń Sókótó kí ni ń wá nílọrin àwọn tó pàlú ẹ̀ tó pàlú bàbá ńlá bàbá tí ẹ̀rún àwọn tán sọ Ọ̀yọ́ dá lárìn kiri kí làjọṣepọ̀ wọn pẹ̀lú Ìlọrin àwa rántí pé Àtìbà ni wọn Àtìbà lájọṣepọ̀ pẹ̀lú Ìlọrin ẹ dá èmi sí o ẹ̀pà Olúwewo àtàwọn Wàrúkúrá ẹ jẹ́ kán máa bógun lọ. wá ní ẹni bá sì ní òun gbọ́ ìtàn kan tí Lájí Abass ti ń bú ọba kan
ẹ̀ ń bá gbọ́ tán ẹ̀ ń bá sọ pé òun gbọ́ tán démi náà ti bú ọba kan kó mu jáde yàtọ̀ sí tó bá wù àìtọ́ bí ọba ti ń wégbó bí ọba ti ń fọyàn létí gbangba bí ọba ti ń wù àìtọ́ so kò sẹ́ni tó lè sọ pé mo bú ọba kan lábojú àbábímú nǹkan pèlè èbú nìyẹn jẹ́ ẹ̀rí ọba síwájú kọlu ó sẹ́yìn kínní kankan ìyẹn náà pèlè èbú òótọ́ ọ̀rọ̀ máa ń korò ní máa ń dàbí èbú náà gbà mí. ó ní ẹni bá ló ń gbọ́ tàn kan tó ń sọ tó ń fi bú ọba kan mo ti dáhùn eléyìí ó wá ní wọ́n sì tún wá tọ́ òun níbi tí wọ́n ti ń tọ̀yàn ta ni wọ́n tọ́ níbi tí ò ti yẹ kán tọ̀yàn ta lórí tí ò lẹ́kọ̀ọ́ lẹ́nu wa ta lórí láàrin wa tí ò ní wọ ọmọlúwàbí wọn lẹ́lẹ́fọ́ wọn ní rárá o ẹ̀fọ́ àtànkọ́ lélẹ́yìí tí mo gbé lérí o ta ń bi ọ́ léèrè ara ń fọ́ ni mí ni ọlá bówe bá jòwe ẹni tá a bá lè sọ̀rọ̀ èròjà ń bá ni ni olówe mòwe ọ̀wá ní awó ara abẹ́ bàbá wa ikú wa bàbá yèyé wọn wà let me ask you ká ní lọ́jọ́ ọjọ́ náà tálàfin wà níkàlẹ̀ òní ń bẹ níkàlẹ̀ só lè máa sọ gbogbo àwọn nǹkan tó ń sọ yìí tálákì bá wà níkàlẹ̀ táwùjalè ń bẹ́ẹ̀ tí bàbá Olúbàdàn ń bẹ́ẹ̀ will you be able to be saying all this kólúbàdàn nìkan wà ń bẹ́ẹ̀ só lè máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí o tó kí àwọn tó wá náà o kí àwọn èèyàn ńgbà tó ṣètò tán o forúkọ Olúbàdàn sí àwọn èèyàn ẹ̀sẹ̀ ń kọ́ rẹ̀ tẹ̀ ń comment section gbé ọba tó yẹ kó kọ́kọ́ kí torí ilẹ̀ rẹ̀ ló ti ń ṣe nǹkan Ìbàdàn ló ti ń ṣe nǹkan Olúbàdàn deserve kéke ó wá kọ̀ wá. so gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ọmọ kóòtù òjíire bí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o eegun aláré ẹ̀ ń sọ̀kúta ló ní bèrè ìdàrọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ń bẹ tá a máa tú ní sísẹ̀ntẹ̀lé ẹ má gbàgbé ọdún ayọ̀ láṣẹ o lágbára Ọlọ́run a ní ìbànújẹ́ sọdún a ṣe yìí a tún ṣe mí a ṣe ìṣe tún ṣe ni bá a bá ṣe yìí tán ká tún sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí lórí ọ̀rọ̀ ti jẹnrétọ̀ bọ́yẹ̀ ti gbọ́ bọ́yẹ̀ ti gbọ́ pé gẹ́gẹ́rẹ́ tó kù kọ́dún ó parí jẹnrétọ̀ tí mò ń lò kọ́ṣẹ́ bó ti ẹ̀ jẹ́ pé agídí náà ló fi ń gbé sí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ ní ìsìn tẹ̀ tí wàá kọ́ṣẹ́ ilé tá à ń láǹfààní àti lò eléyìí ò lè gbé sí kankan ẹ ti máa fi ilẹ̀ lára mi pé mò ń làágùn so now mo ti wá rí eléyìí tó lè gbé sí méjì ta nínú studio now 3.6 million naira ni ìmí wà tó jẹ́ 4.8 million naira ṣùgbọ́n àwọn wákàn àti ìwà pé àti ìrí pé àti ìrówó jìnà ká mọ́ ti ìdánilá so 3.6 million naira ni mo need ìrànlọ́wọ́ ni mo fẹ́ ẹni tọ́lọ̀ ń bá rán sí mi tó lè ràn mí lọ́wọ́ ẹ̀bùn ọdún tẹ́lẹ̀ fún mi nu n ò wá ráìsì n ò wá sọ n ò wá bàtà àwọn tẹ́ bá ti ṣe fún mi ẹ ti ṣe fọ́pọ̀lọpọ̀ èèyàn torí pé n tí mo ní májẹ̀mú pé wọ́n mọ̀ ṣe náà ni tí ń gbé èdè àti àṣà káàrọ̀ òjìrè lárugẹ n tí ń promote àṣà àti èdè ilẹ̀ káàrọ̀ òjìrè kọ́mọ̀dé àtẹ̀mẹ́rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bá mi dá sí tọ́lọ̀ rán sí mi ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bẹ́ẹ̀ bá wá fẹ́ àkànnàmbà rẹ̀ rèé GTB ni 0515 37 37 53 0515 37 37 53 ó kọ́ tó wà ń bẹ̀ the Values Heritage Ventures DE Values Heritage Ventures God bless you. kó wá ní jù báyìí lọ táàrí labalábí tá a wà yìí a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ ni o búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bá wa tẹ subscribe button síbẹ̀ o bóyá ti wájú olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣùgbọ́n a ò tí ì tẹ̀ síbẹ̀ bá wa tẹ̀ sójú ẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ̀jẹ̀ á bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ má gbàgbé láti jago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀jẹ̀ á ṣíà ètò ọ̀hún ẹ̀jẹ̀ á pín kálẹ̀ a ó tún jọ pàdé o lọ́jọ́ míì ọjọ́ rẹ ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.